Ibo ni kí n ti bẹ̀rẹ̀ ìtàn ayé mi ná, àǹtí Ṣeun. Mi ò gbé Nàìjíríà, ìlú òyìnbó ni mò ń gbé. Mo ti pé ọmọ 40 years, mi ò ní ọkọ. Mo ti fẹ́ èèyàn méjì lágbègbè ibi tí mò ń gbé, tó jẹ́ wípé nǹkan tí wọ́n fi ojú mi rí ó kọjá bí mo ṣe lérò. Àǹtí Ṣeun, mo pàdé ọmọkùnrin yìí. Nígbà tí mo pàdé ẹ̀, wọ́n introduce mi sí ni. Àwa jọ ń fẹ́ra wa. Àwọn àbúrò rẹ̀, àwọn èèyàn ẹ̀, wọ́n ní ká tètè ṣe kíákíá, ká má waste time, ká má ṣe gbá kan. Èmi náà gbà sí wọn lẹ́nu. Àwọn ẹbí mi náà ti wà lọ́rùn mi pé ó ti pàdé ọkùnrin tí ò tí marry, àti tó 47 years. Má waste time o, má filẹ̀ o, irú ọkùnrin yẹn. Mo gbọ́ sí wọn lẹ́nu, àǹtí Ṣeun, mo gbà bẹ́ẹ̀. Nígbà tó wá yá, kájọ ní àjọṣepọ̀, ọjọ́ tó máa gun orí mi, àǹtí Ṣeun, tí mo kọ́ rí nǹkan tó wà lábẹ́ ẹ̀. Mo ní irú kí leléyìí? Ó dàbí tọmọ òkókó, ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Mo tún gbà ká mú pé bóyá tá a bá làgbo, tá a bá lo nǹkan, ó lè jáde díẹ̀. Bó ṣe gun orí mi, ó wọ bẹ̀ báyìí, ó dẹ̀ dà ní sọ̀kan náà. Mo bi léèrè pé kí ni? Ó ní pé jẹ̀díjẹ̀dí ni. Lẹ́yìn mọ̀ pé ó ní ìdákọ́lẹ̀. Àǹtí Ṣeun, ọmọkùnrin yìí parọ́ fún mi. Tó bá sọ pé nǹkan báyìí ló ń ṣe òun, èmi tí mo gbà láti fẹ́ àwa solution ṣe sí. Ẹ̀sìn yẹn lé ní. Obìnrin ló mú wọ ìlú òyìnbó tó ṣe ìwé fún un. Obìnrin náà ti gbé e jájù lẹ̀ torí church kan ni wọ́n jọ ń lọ. Àtèmi àtobìnrin yẹn àtòun náà. Obìnrin yẹn ti filẹ̀. Ìyẹn ti lọ marry ọkùnrin míì tó ti bímọ 2. Ọmọkùnrin yìí kọ̀, ó lóun ò ní divorce ọmọbìnrin náà. Àbúrò ẹ̀gbọ́n ló ń bi léèrè wípé ẹ̀gbọ́n mi, ẹ divorce lágbájá. Ó lóun ò fẹ́ divorce ẹ̀, òun ò fẹ́ kó feel bad. Lẹ́yìn ìgbà tí ìyẹn ti lọ marry tó ti bímọ 2. Ọjọ́ náà mo sì bẹ́ni pé mi ò gbọ́, mo fojú fò ó wípé a máa yanjú ẹ̀. Àǹtí Ṣeun, ẹlẹ́ẹ̀kejì, àjọṣepọ̀, the same thing. Ó wá ní ọjọ́ kan, fóònù ẹ̀kejì ló fi lé mi lọ́wọ́ pé kí n sáré ṣe nǹkan bẹ́ẹ̀. Íńtánẹ́ẹ̀tì mi ò wá okay. Ìgbà tí màá ṣí fóònù yẹn, mi kì í yẹ fóònù ọkùnrin wò. Mo rí wípé ó ti ń bá ìsàn yìí láti ọdún tó ti pẹ́. Nítorí ẹ̀ ní gẹ́ẹ̀ tó ṣèwé fún un, tó gbé wọ ìlú òyìnbó ló ṣe fi sílẹ̀. Ó jẹ́ ń parọ́ fún mi pé jẹ̀díjẹ̀dí ni, ó ṣẹ̀ṣẹ̀ ṣe òun ni. Àǹtí Ṣeun, ẹ̀ṣẹ̀ yẹn lé ní. Bàbá ẹ̀ lọ ní church o, wọ́n máa ń ránṣẹ́ bí ìkòkò kiri ni. Débi wípé ìyàwó mi tí bàbá ẹ̀ fẹ́, ó sọ wípé ọmọ tòun ni àkọ́bí, pé kì í ṣàkọ́bí, ó ṣàjọ ń jà bí family problem. Ẹ̀sìn yẹn léjì. Ẹlẹ́ẹ̀kẹta, tí ọmọkùnrin bá sọ pé ẹ káàárọ̀, ẹ lọ wo tá o, nítorí pé ó ń pa irọ́. Àǹtí Ṣeun, mo tún wá wò wípé ṣebí kò lè ṣe dáadáa ni, kò lè pẹ́ lórí obìnrin ni. Àtúwà nǹkan ṣe sí yẹn. Jẹ́ ká lọ ṣe test. Nígbà tá a máa ṣe test, wọ́n ní àtọ̀ rẹ̀ kò tún lè di ọmọ. Pé wọ́n máa ní láti boost àtọ̀ ẹ̀ ní kó tó lè di ọmọ. Mo wá ní kò sí wàhálà. Àti ná owó ilé kọ́ ni problem. Àmọ́ divorce ẹni tí ó gbé ẹ wọlé, ṣebí ó ti marry, divorce ẹ. Kò dá mi lóhùn bí mo ṣe sọ di wàhálà mọ́ lọ́wọ́ nìyẹn pé tí ò bá divorce ẹni yẹn, èmi ò lè continue o. Mo ti níwèé, òun náà ti níwèé. Kó divorce ẹni yẹn, ká dẹ̀ fẹ́ra wa ní normal one. Kò dáhùn o. Mo wá bínú. Ọjọ́ kan ṣoṣo ló pè mí tí mi pick call. Ọjọ́ kejì kò pè mí mọ́ o. Mo tún rí ní church, kò tiẹ̀ ṣe bẹ́ni pé kíní. Mo wá rò wípé àtẹsẹ̀ kan bodò, ọ̀ní tí ń fà. Àǹtí Ṣeun, ẹ gbà mí nímọ̀ràn. Àwọn ẹbí ẹ̀ dẹ̀ wà lọ́rùn mi pé kí n jọ kí n bá wọn fẹ́ ẹ. Ṣé irú ọkùnrin tí n bá fẹ́, ṣé mi ò ní jẹ̀bi? Èmi ni mo fẹ́ náwó ìdákọ́lẹ̀ o. Hospital tá a lọ, èmi ni mo náwó ẹ o. Kò tiẹ̀, kò káràmásìkí kankan. Ó kàn máa ṣe gbogbo ẹ̀ bí ẹni pé nǹkan kò tiẹ̀ kàn án. Àǹtí Ṣeun, ẹ gbà mí nímọ̀ràn. Mo ti pé ọmọ 40 years. Òun wà ní 47. Ṣé kí n filẹ̀ kí n gbójú síbòmíì ni? Àbí báwo ni? Ẹ jọ̀ọ́.
àwọn ẹbí ẹ̀ máa tó pè mí